ọmọ ọdún mẹ́wàá mo wà tí mo ti kọ́kọ́ sápòlé. Sir? I was 10 years old when I first bail out. 10 years? Yeah. Ọmọ ta ni nìyẹn? Gidi gan. Alangere o, alangere leto, oya lo mọ ojú rí. No, I don't know him. Sir? I don't know him. He's nowhere to be found. Even though Taye currency is nowhere to be found. Wọn tí máa kọrin. Gbà yẹn. Wọn tí ní band. Alangere. Shanko Rasheed tẹ̀ wọ́n yẹn. Shanko. Mi ní tí mo lọ mú wá láti Ìbàdàn. Sir? Yeah. Ìyábọ̀ Sanlé kọ́lọ̀ fún òǹkẹ́. Èmi ni mo lọ mú Ìyábọ̀ wá láti Ṣàṣà. Alangere. Record kan wà tẹ́ ṣe tẹ́ pé ń Blackberry. Kí ló fa Blackberry? There is one olórin kan tó jẹ́ pé ará àdúgbò mi ni. Àwọn ni àwòkọ́ṣe mi gangan. Nǹkan méjì ló kọ́ mi. Alákọ̀ọ́kọ́. Alangere. Sherry street orientation. A ní láti mú wá sínú education. Street orientation. Yeah, a ní láti mú wá sínú education. Ẹ fún mi l'example. Ṣé bá ṣe bí ní mo rí pé ìpèníjà ojú díẹ̀díẹ̀ wà. Sherry. Alátọ̀dá tún ṣẹ̀yọ. Ẹ̀sìnà tí ṣúgà o. Àlòkàn gbé kan tì ní. Àṣetò bẹ́ẹ̀ ní orí ẹ̀yàtọ̀. Ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí. Ọ̀kan pàtàkì nínú àwọn onífújì tá a ní. Who am I talking about? Èèyàn mélòó ló rántí orin lọ́dún tó jáde ńgbà yẹn? Orin yẹn lè máa fi mọ nǹkan tí mo sọ. Everybody. I no know wetin I do for God. Wey you give me this star o. This time o. This star o. Omo, I no know wetin I do for God. Wey you give me this talent. Make una help me thank God. Mo wá dúpẹ́. Dídí dìgìgìdì. Dìgẹ̀gẹ̀gẹ̀. Dìgẹ̀gẹ̀gẹ̀. Dídí dìgẹ̀gẹ̀gẹ̀. Gàgàgàgàgàgàgà. Pa. Pa. Lelelelelelelele. Mo wá dúpẹ́. La 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 la. Ọpẹ́ yẹmí. Lelelelelelele. Mo wá dúpẹ́. La 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 la. Ọpẹ́ yẹmí. Torí pé bàbá mo lọ́wọ́ rẹ nínú ayé mi. Ayé mi dára o, mo wá dúpẹ́. Owó tí a ní látọwọ́ rẹ ni o. Ayé mi dára o, mo wá dúpẹ́. Ọmọ tí mo bí látọwọ́ rẹ ni o. Ayé mi dára o, mo wá dúpẹ́. Because ẹ jọ̀wọ́, àtàngọ̀dù o. Àtàngọ̀dù o. Àtàngọ̀dù. Ẹ já lórí o. Ọmọ Nàìjíríà pátá jẹ́ ká lórí o. Gbogbo politician pátá ìjà ò dọ́là. Orúkọ ló máa ń bàjẹ́ tí wàhálà bá dé. Apá yìí ò nílé ká. Ọdún wo ni rẹ́kọ̀dì yẹn? A ṣe rẹ́kọ̀dì yẹn gbogbo ní 2001. 2001? Yeah, a ṣe bọ̀ tó jáde ní 2002. So the record we are talking about now is about 23 years ago. Yeah. Ẹ jẹ́ ká ronú wo gbogbo politician pátá, ẹ jẹ́ ká ronú wo gbogbo politician pátá ìjà ò dọ́là. Because ìjà yẹn gangan. Ẹ ti rí ngbà yẹn. Mọ̀kàn tó ṣẹlẹ̀ ṣe rí, we musicians we are like a prophet. Musicians are like We prophets. are like a prophet, but the problem we have is púpọ̀ nu akọ́lá discover ara wa. Púpọ̀ nu akọ́lá discover ara wa. Púpọ̀ nu ẹ̀yin wo. Tá à kọ orin yàtọ̀ sí fújì gbogbo orin gbogbo ẹni tó ti ń kọrin láyé tẹ́ bá lọ discover àwọn tẹ́ bá lọ wọ́n dáadáa. Ẹ rí pé each one of them have a message that they are passing out to the audience. But wàhálà tí gbogbo wa nígbà ni pé ẹlòmínú wa orin ló ń jó kò listen sí nǹkan tó ń sọ. Orin ló ń jó kò listen sí nǹkan tó ń sọ. nínú àwọn fan. Tó jẹ́ nínú àwọn fan wa. Ìmí ìdẹ́ wà nínú àwọn fan wa bẹ́ẹ̀ pé nǹkan tó sọ tó jẹ́ ọ̀rọ̀ nínú orin yẹn lòun fẹ́ ṣe kíni ló fẹ́ gbọ́ listen. Torí ẹ̀ the way bá ṣe ń gbọ́ bá ṣe ń jó ọ̀tọ̀ọ̀tọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni. Okay, now how do you start music? I was born in music. I was born in music. You were born in music? Bàbá mi kọ́lọ̀ fọ́run kẹ́ late Bámidélé Sunday ọmọ àlùkò fínní ìbẹ́ fínní bí bàbá mi ṣe máa ń kíra ẹ̀ nígbà tó wà láyé. Bẹ́ẹ̀ fínní. Ọmọ àlùkò fínní ìbẹ́ fínní. Ìlú wo ni ẹ? My dad, according to the story he told me, he came from Elisha.
Wow. Yeah. But màmá wọn wá láti Abẹ́òkúta. Yeah. Yeah. So Ẹ̀gbá versus Iléṣà. Nǹkan tó yẹ ká sọ gangan ni Ẹ̀gbá versus Iléṣà. Ní Iléṣà ilé wa ṣá. Ìtumọ̀ Iléṣà nìyẹn. Lọ́dọ̀ tèmi ni o because ilé wa ni ṣá lọ́dọ̀ tèmi. Now because Iléṣà náà ni ilé wa ṣá. Àlàǹgèrè. Now dáàdì yín olórin ni wọ́n. Bẹ́ẹ̀ni. Ládùúgbò wo náà ti ń kọrin nígbà yẹn? Èbúté Mẹ́ta. Wow. Ní Àpápá road area. Àwọn náà jíwèrè but àwọn ni Christian. Christian ni dáàdì. Christian ni pọ̀sí mi. Yes. Because they sing Fuji. So ṣọ́dọ̀ dáàdì lẹ́yìn tí wàá train iṣẹ́ orin àbí báwo? Orí ọ̀sẹ̀ bá ṣe orí ẹ̀ yẹ́dà. Ìgbà tó wá fọ́nà ìjùṣẹ́ mi bí mo jẹ́ pé mo bá orin lé ní pọ́bí mi sínú orin mi. Dáàdì mi ò fọjọ́ kan pè mí jókòó báyìí rí. Ọkọ mi lórin rí. Ọlọ́. Bí ọmọ mi wá jókòó. Kí ló dé ṣé wọ́n fẹ́ kẹ́ kọrin ni? Number one náà ṣe fẹ́ kí n kọrin rárá wọ́n fẹ́ kí n kọ Fuji. Okay. Because ó dà pé nǹkan táwọn rí nígbà táwọn ṣe so wọn fẹ́ jẹ́ kí n lọ́bẹ̀ rárá. Ogun burúkú ló bá mi fà. Kí ló ń rí sẹ́yìn mọ́? According to history tó sọ fún mi ìyẹn gangan ló jẹ́ kí mi gan náà fi change lifestyle mi nínú Fuji. Because wọ́n ní bẹ́ẹ̀ mo dé bàbá tán. Ẹ change lifestyle yín ṣó ní ìtẹ́ ń gbé tẹ́lẹ̀? Ó lè tẹ́ mo kọ́kọ́ fẹ́ gbé tẹ́lẹ̀ nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ Fuji. Tẹ kọ́kọ́ fẹ́ bí àbí tẹ ti gbé? Tí mo ti kọ́kọ́ fẹ́ gbé. Kọ́kọ́ àbí gbé? Mo ti kọ́kọ́ fẹ́ gbé bọ̀ mi tí ì rí gbé. Ẹ gbé tán. Because àti lórúkọ yìí. Ẹ̀wọ̀n pé tọ́wọ́ bá ti tẹ̀kúdà. Èèyàn ní bèrè kó tó padà díẹ̀. So as pé àìsàn ń bẹ̀rẹ̀ ni. Nígbà yẹn ni. Bọ̀ ẹni tó wá ti wà ń díẹ̀ tóun ti ṣe rí. Òun kọ́ bẹ̀rẹ̀ sí pé mi ṣàkíyèsí kan pé bọ̀ ilé parọ́ fún yín o ó dàbẹ̀ pé ń disturb mi gbà. Àwọn wá pè é pé ọ̀gbẹ́ni ibi tó ń lọ yìí. Bọ̀bọ̀ máa jẹ́ kórìí ẹ̀. Kó mọ̀ nǹkan tó ń ṣe. Kó mọ̀ tó ń ṣe. Kó má jẹ ogun táwa fà. Lára nǹkan yẹn òun ni àkọ́kọ́ náà ó sọ pé ẹni tó bá máa ṣiṣẹ́ orin ó lọ́ máa ní iṣẹ́ ayé ni. Níṣẹ́ orin. Níṣẹ́ orin. Dáàdì yín sọ bẹ́ẹ̀. Ó sọ bẹ́ẹ̀ fún mi pé ó ní ẹsẹ̀ máa ti rìn. Bàbá yín sọ ní wò wọ́n tó bá ti sọ ẹ̀rín máa ń pa ní. Kí ló ń pa yín lẹ́rìn? Ṣé ẹ̀yin ló pè kí ló ń sọ ni? Ìkan tó pè mí lẹ́yìn pé ìdúró pé ẹ̀gbà yẹn tó wá jẹ́ iṣẹ́ òní wá ní ìṣiṣẹ́ ayé. Ṣùgbẹ́ka náà kò ṣáà ń ṣiṣẹ́ ọ̀run. Because èmi ní lọ́ọ̀kì kan bẹ̀rẹ̀ tọ́lọ̀ ti fún mi láti kékeré lọ́ọ̀kì ni mo máa pè o bọ̀ tí máa sọ àwọn èèyàn kan máa wò pé ó dà pọ̀rọ̀ tí bọ̀bọ̀ yìí sọ bóyá kí ló ń ṣe àbí kí ló because lọ́ọ̀kì ni lọ́dọ̀ tèmi. Lọ́ọ̀kì ni. Ọmọ ọdún mẹ́wàá mo wà tí mo ti kọ́kọ́ sápò lé. Sá? I was 10 years old when I first bail out. 10 years? Yeah. Ọmọ ta ni yín nìyẹn? Gidi gan. Gan gidi gan. 10 years kí ló lè yín kò ń lé? Nǹkan kan lé mi kò lè. Ọlọ́run kan fẹ́ fún mi ní lọ́ọ̀kì láti lè fi mọ nǹkan tó ń pè láyé wọ́n fi sọ pé is a lock to me. 10 years. Yeah. Ni mo ti mọ bó ṣe ń rí owó ni mo ti mọ ọ̀nà pé ọ̀nà yìí o èèyàn mo máa lówó nìyẹn o yàtọ̀ sí ṣé orin gan. Ẹ̀dùn ẹ tajà ni. Àdàfẹ́ yìí dàda ṣe rí gbogbo kan lé ayé yìí Ọlọ́run máa fi kankan ṣe sábàbí fún kankan gbogbo kí n yé wa ń gbà mí gbogbo àmọ́ rò pé bóyá nǹkan torí ó lóhùn bá tó dá gbogbo àtórí kan ṣe kan ni. Ó sì ní ìgbà tó lóhùn kan according to ìgbà tèmi náà ti ń dàgbà tí màá lọ́mọdún mẹ́wàá yẹn mo láìpẹ́ dáàdì mi gan ọ̀dáàdì màá tí wọ́n mi ti fi ra wọn lẹ̀ wọ́n fi ra wọn mọ́ so máa ń ṣọ́tù ọ̀dọ̀ àwọn méjèèjì. Ọ̀dádì ọ̀dọ̀ mọ́mì. Bọ̀dádì mi ti jẹ́ ẹni tẹ́ pé ẹni tó ti kọrin rí tí gbogbo bọ́ ti ó ti change so ó ti di drug card. Ìrònú yẹn ó lè jẹ́ kó máa dẹ tẹ́ pé ó ti mú tí kó máa. Bá a fi ń pàrònú rẹ. Àwa gbọ́lódé school yẹn agbọ́lódé school so ní láti fẹ́ lọ sọ́dọ̀ dáàdì mi láti fẹ́ lọ bá ṣùlódé so ìgbà tí mo dọ́dọ̀ ẹ̀ mo sùn sọ́dọ̀ ẹ̀ so wọn náà fẹ́ ṣó pé bàbá lòun fún mi láti lè fún mi lówó oúnjẹ nígbà tó di láàárọ̀ ibi kan wà ládùúgbò wa yẹn wọn kò bẹ̀rẹ̀ ní bẹ́gà bíi sinireti bíi tó máa ti ń dalẹ̀ sí tó máa ti ń ṣe bíi recycling níbẹ̀ so ó kò gbé kinní yẹn fún mi ó ní tí bá ti wọnú ibẹ̀ yẹn o èmi náà ti máa ń gbàgbé yẹn kọjá ẹ̀rù máa ń bè mí mo gbé bẹ́ẹ̀
ọmọ kọ́ máa lọ jí mi gbé o. so ìgbà tó gbé mi tó ní lọ́wọ́ tí bá ti wọ̀ bẹ̀rẹ̀ kí wọ́n wọ̀ bẹ̀rẹ̀ pé máa rí ìyá kan pé máa rí tèrò pọ̀ tó ń wọn scale pé scale yẹn kì í ṣáà máa wo nǹkan tó scale sọ yẹn o. ó ní bá ti wo scale yẹn pé iye tí scale yẹn bá jẹ́ ní kí n fi sí memory owó tó bá kó fún mi kí n máa kó bọ̀ ní ilé nígbà tí mi débẹ̀ èmi kò ní tí máa ń rìn títì tèmi máa ń fojú neglect máa ń pé ìdọ̀tí ni mo kọ́ ní pé gbogbo nǹkan yẹn ni àwọn táwa rí tí mo rí lọ́dọ̀ yẹn lọ́n sọdọ̀ owó lọ́dọ̀ yá yẹn mo kọ́ pé wow so aṣọwó ní gbogbo ìdọ̀tí láyé àdìbà yẹn mo ti mọ̀ pé gbogbo nǹkan táwa ń pè ní ìdọ̀tí owó yìí mo sọ pé it's a lock it's not by my perfection. ẹ bọ̀ 10 years tẹ́ ti kún lè yẹn ṣégbà ilé wa bẹ̀rẹ̀ ṣe fújì. ṣe rí láti gbà yẹn náà mo ti ń kọ orin but àti di olórin. ládùúgbò lẹ wá sá lọ. mo kọ́kọ́ sá lọ sí island Èkó. bólẹ̀ wá ń sùn. a máa ń sun Tom Jones. ilé ilẹ̀ kan wà ní Tom Jones ibẹ̀ la máa ń sùn. ṣé lè lẹ̀ ń sùn ni. ẹ̀mí àlùkò sùn lè lẹ̀. ẹ̀rọ bàbá ẹni ìjọba ló ń pèrè lọ́kùnrin ẹ ṣàbẹ̀rẹ̀ láìfù ní Tom Jones yẹn. àtúpadà sílé again ìgbà tó jáde tó sá lọ sí ìjọra lórí pákó. bẹ́ẹ̀ ṣàfẹ́. òtìjọra ẹ ṣe ni ọmọ ní kíní kan máa ń lé ọmọ wálé lóòótọ́ ọmọ òde bíi lẹ́rù bá lóòótọ́ ṣe ni òwe Yorùbá gbà mí àwọn kan wà ní òwe Yorùbá mi máa ń fẹ́ wò pé òwe work but Yorùbá a gbé fúnra wa. mi gan gbé fúnra wa because àpọ̀ mi ìgbọ́ Yorùbá o mo kàn sọ Yorùbá ni o mi ìgbọ́ Yorùbá. bọ́lẹ̀ Yorùbá lẹ gbé náà. mi ìgbọ́ Yorùbá so gbogbo akọ́lá gbọ́ Yorùbá. bẹ́ẹ̀ni. àwọn ìjìnlẹ̀ Yorùbá wà. Yorùbá là ń sọ. ìjìnlẹ̀ tún wà. àmì ò mọ ìjìnlẹ̀ sọ. tẹ́lẹ̀ tí a bá fẹ́ ṣe ẹni gbà tá a wá jọra ẹ̀ ẹ mọ̀ aníbilé fíìmù kan tá a máa ń sùn tí gbogbo máa ń àwọn ọmọ kékeré tá a máa ń bí òsì. a ti fẹ́ sùn wàhálà kan máa ṣẹlẹ̀ láàrin wa lẹ́ni àyè ẹni àti ẹ̀rọ ṣàǹbára wọn táwọn síra wọn lẹ́yìn kan náà ta máa rí nínú mineral tí ara ta fẹ́ mu ìyẹn kò mú go 7up yẹn àfi gbò lórí onítọ̀. wọ́n fọ́ go 7up mọ́ ọ lórí. ó fọ ọmọ lórí ìyẹn bá wálẹ̀ ẹ mọ̀ bó kú o èmi ò mọ̀ bí ò kú o èmi ò mọ̀. ṣé mo kọ́ pé kí n kọ́ ní yá àyàsẹ̀ kí wọ́n bá lo yá Latifu. ó tún lo yá àyàsẹ̀. yá àyàsẹ̀ mo rántí pé mo gbọ́dọ̀ lò because ibẹ̀ yẹn ojú irin níbẹ̀ ó dẹ̀ connect mọ́ ibi tí mo ti wálé tẹ́lẹ̀ ta. ẹ bá mú yá àyàsẹ̀. mo yà mú yá àyàsẹ̀ láti ibi tí ojú irin yìí mo padà síbi tí ilé bàbá mi. lẹ́sẹ̀kẹsẹ̀. mo wá lọ sádùúgbò àmọ́ àrọ̀ rárá lóbẹ̀ nàbà. ìjẹ́ tí Yorùbá ṣẹlẹ̀ sí mi ṣe máa padà wálé. ẹ ní padà. àwọn ọlọ́fi sọ pé ọmọdé ò débi ẹrù. lẹ̀rù ń bà. there is one thing that they need to bring into limelight of like Sherry street orientation. a ní láti mú àsínú education. street orientation. kó mú àsínú education. bàbá mi ọ̀rọ̀ yẹn lè look somehow but we need street education. tó bá tún lọ farabalẹ̀ àwọn tó bá tún jẹ́ ọ̀jọ̀gbọ́n èèyàn dáadáa. ẹ fún mi l'example street. àdá fún mi ṣe mọ̀ pé ní school wọn kì í kọ́ àbáyé máa lówó wọ́n máa kọ́ àbá ṣe máa ka ìwé bá ṣe lè address. but tá a bá ṣe tán àìṣe máa lọ fi brain wa. fi gba owó ìwé tá a kà yẹn. ó ti mean education ò dáa o ẹ má get it twisted. Education is good but there is one thing they need to implement. bring to education. street orientation. every street yẹn tó bá mu síbẹ̀ láti bẹ̀ lásán ọmọ mi tó fẹ́ ṣe business ọmọ mi tó fẹ́ lọ ọ̀nà kan oríṣiríṣi òun gan láti bẹ̀ á ti máa pick. àwọn kan tó ń ṣẹlẹ̀ ní street àbí. ní street ṣẹlẹ̀ ní street tá à ń sọ yìí way of money of making money bẹ̀ ló wà. ẹlòmíì mechanic street ló ti kọ́. carpenter different iṣẹ́ inú street náà ló wà kò sínú ilé màmá wa. Aláǹkéré. Talent wins game, but teamwork wins championship. Talent wins games. How? The teamwork I'm talking about is you and the people that surrounded you. That's you the team and your people that surrounded you. That's your team. It's not by the team
outside there o lè ní talent lóòótọ́ mo mọ orin kọ ni àwọn èèyàn kan wà wọ́n pè wọ́n ní image maker àwọn ò mọ orin kọ so tèmi ò bá fi ara balẹ̀ pẹ̀lú àwọn ọ̀hún mọ́mì mi àti dájú mi lọ́wọ́ bá mi gbọ́ orin yẹn nílé. tẹ́ ẹ bá fara balẹ̀ pẹ̀lú àwọn image branding kìíní kan yẹn bí mi rí dádì àti mọ́mì lẹ́kan máa kọ́ fún nìkan ni máa kọ́ nílé àti inú balùwẹ̀. so gbogbo àjọ ní ọwọ́ tajọ́ máa fi wẹ́. that is teamwork wins championship. I love that. Now ìgbà wo lẹ bẹ̀rẹ̀ fújì gangan báyìí officially. mo bẹ̀rẹ̀ fújì nígbà tí mo wà ní 15 years old. lẹ ti ń kọ́. mo ti ń kọ́. ṣe ìgbà tí dádì ò kọ́ yẹn ṣe wá lọ sọ́dọ̀ ẹnìkan lọ kọ́ ni. mi kọ́ ṣe lọ́dọ̀ ẹnìkan kan rí. àwa kò máa ń wo olórin because ṣẹ́rí there is one olórin kan tó jẹ́ pé ará àdúgbò mi ni wọ́n ní Alhaji Akande Abbas apatọ́sílẹ̀ Paramount King. Bẹ́sẹ̀rẹ̀. àwọn ni àwòkọ́ṣe mi gangan nínú fújì. Bẹ́sẹ̀rẹ̀ is your mentor. Yeah, because Bẹ́sẹ̀rẹ̀ have one thing ẹ pé kìíní yẹn lèmi gangan ni mo kọ́ jù lára wọn nǹkan méjì ló kọ́ mi alákọ̀ọ́kọ́ ní orí stage wọn he knows how to entertain the audience. Obesere know how to entertain the audience. Yeah, I'm saying the fact. Not only him. Okay. We have a lot, but to me, when I was young, like what was she? Because to the stage, they call him African Michael Jackson. Obesere, born original African Fuji Michael Jackson. Michael Jackson don't call her. What do you mean? South African Fuji Michael Jackson, tell me back call her. Michael Jackson, tie, shogbo yibo. I heard about that true. Okay. Mo gbọ́ méjèèjì. Because ẹni tó kọ́kọ́ ń jẹ́ bẹ́ẹ̀ tá àkọ́kọ́ mọ̀ lóòótọ́ náà òun ni Izzy Kabaka tó wà ní Ajani wọ́n ní dádì àbí kí n pè wọ́n ní uncle. Okay. Ajani Tọkọlà tó wà ní Mushin. Every day wọ́n ga báyìí. Because èmi tí ń ṣèjẹ̀ka láti kékeré mo sọ fún yín. So máa ń lọ sí Mushin káàkiri máa ń lọ wo jump. But ìgbà tẹ́ ń lọ Mushin yẹn ọlá pé ilé nìyẹn. Okay, ẹ lè ṣe dáadáa bẹ́ẹ̀ lẹ̀ but ìgbà tẹ́ ń lọ láti Èbúté Mẹ́ta lọ Mushin àwọn olórin míì wò lẹ tún rí. Olórin pọ̀ bíi Alabi Ajibola Pasuma. Mo ti ń lọ ságbọn láti kékeré. Kọ́lọ̀ fún Kẹ́ Àjàní Tẹ̀kúyè máa ń lọ ságbọn different wọ́n pe olórin kan náà ní Jàfojú. Ìyẹn máa ń play ní Mushin bus stop báyìí gbọ́ èdè ní máa ń gbá. For 15 years lẹ́yìn bẹ̀rẹ̀ mo ti wà kékeré kọ́ṣẹ́ lọ́dọ̀ èèyàn bọ̀tẹ̀ ń wò Bẹ́sẹ̀rẹ̀ pé. Because Bẹ́sẹ̀rẹ̀ tó bá ti bẹ́ sórí stage báyìí wọ́n máa ń jó tí wọ́n máa sáré já gbogbo ẹ̀rù stage tẹ́ pé àwọn èèyàn máa so èmi gan máa ń lọ́ọ̀fù èmi dẹ̀ sí láì kíjó láti kékeré because èmi gan máa ń jó kiri bí pé ká lọ sí disco party ká jó ká gbá pẹ́ẹ́sì wọlé. ọ̀nà rẹ́kọ̀dù yìí náà fi kẹ́kọ̀ọ́ máa break dance yẹn wọ́n fi kọ́ láti mọ̀ yẹn láti kékeré bàbá mi. So ìgbà wo lẹ ṣe first record. Mo ṣe first record ní 98/99. Okay. Mo ṣe first album mi. Okay. Kí ni title yẹn. Celebration. 99. It's time for celebration. With Fuji Tupac Aderemi Aluko ọmọ tàti retí ti dé. How are you ẹ̀yin fans mi? How do you do ẹ̀yin olólùfẹ́? Èmi làlùkò tẹ́ ń wí. Ọmọ ọba wọn nílùú Iléṣà. Èbúté Mẹ́ta lè kó lé mú bí ń ṣeré mi. How are you ẹ̀yin fans mi? How do you do ẹ̀yin olólùfẹ́? Lórí bá fún pé ẹ wájú. Rẹ̀mí Àlùkò lọ́bọ̀ lórí ìtàyé ń fẹ́. Àti dé. A ti ṣetán láti kọrin ìfaráyé. Ọkọ̀ sọ pé ìdíjó ṣáàmà mi. Bọ̀bọ̀jó ṣáàmà mi. 99 ló jáde. But a ti ṣe before then. Ṣe fún iléeṣẹ́ kan ni. Mo ṣe fún Ọ̀rẹ́gún Records. Okay, èwo ni kejì. Ìkejì good example. Mo ṣe fún Láti Alágbádá. Lẹ́yìn good example ńkọ́. Wọ́n á tún wá ṣe The Child. Oh, The Child. The third one. Ìyẹn náà mo padà sí iléeṣẹ́ tí wọ́n kọ́ wà tẹ́lẹ̀ Ọ̀rẹ́gún. Iléeṣẹ́ yẹn lèmi àti Alhaji Karubi. Ẹ̀dí wọ́n fi. Bọ̀ tó bá ní Karubi Aloma. Ìyẹn wà ní Ìjọramọ́ Orílé. Mọ́ Mọ́ gbogbo àmukòkò yẹn. Àsùwà mo ṣe.
ẹdínmọ́ máa Òbésèré wà níbo? ní Èbúté Mẹ́ta. Bó ni Màláìkà wà? Màláìkà wà ní Island. Bó la Tawẹ́wẹ́ wà? Àtàwẹ́wẹ́ náà ó wà Mùṣín. Níbo ni Mórí Tọ́ndà wà? Mórí Tọ́ndà ọmọ ìjọra lòun. Bó ni Mọ̀rúfù Ìbí wà? Àti Saheed Òṣùpá. Mọ̀rúfù Ìbí ńkọ́? Mọ̀rúfù Ìbí Ìbí wà ní Tọ́lá níyọ̀ sí yọ̀. gbogbo àwọn aláyé tẹ̀ ń dárúkọ yẹn àwọn àgbà olórin ní ẹ̀wọ̀n ìlú Ẹ̀gbá. Bó ni Tírílẹ́dà wà ń gbà yẹn? No, I don't know him. Sir? I don't know him. Then? He's nowhere to be found. Mi ò sọ̀rọ̀ ẹyin. He's nowhere to be found. Even though Taye currency is nowhere to be found. No. Yeah. I'm talking. Mi sọ mi sọ̀rọ̀ ẹyin. Nígbà yẹn. Mo lè kéré lọ́jọ́ orí. Wọn ò tí ì máa kọrin. Nígbà yẹn. Wọn ò tí ì ní band. Ẹ̀gbọ́n ẹ̀ Kọ́mí Jackson. Yeah. Ẹ̀gbọ́n bọ̀dá Kọ́mí Jackson ni mo ti mọ̀. Tipẹ́tipẹ́ bọ̀ tèmi kéré. Wow. Tí mo ti kọrin. Now, fourth record lẹ́pẹ̀ ní. Òun ni one time. Òun lẹ́lẹ́kẹrin tó gbé mi jáde. Ìyẹn gangan ló wá. Ìyẹn ló wá because iléeṣẹ́ tí mo ṣe fún. Iléeṣẹ́ yẹn jẹ́ iléeṣẹ́ tó mú pa. Ṣé kò ń ṣe corporate? That's corporate picture. Tó yẹ pé wọ́n yìí deserve àdúrà lọ́dọ̀ mi di ọjọ́ tí máa fi kú ni wọ́n máa fi gbàdúrà fún. Corporate picture. Ọlọ́run ọba ń gbọ́ tí máa fi kú ni màá fi ṣàdúrà fún. Màá tún máa sọ fún àwọn ọmọ mi kọ́ máa bá mi ṣàdúrà fún. Because ẹ mọ̀ pé ó máa ń dà kí wọ́n bá iléeṣẹ́ gidi dò. Corporate picture is the one that changed my lifestyle. Wow. I will not lie. Because streets lè ní. Ti fi school láti JSS1. So corporate picture wá blend. Ó blend ni, ó change gbogbo lifestyle mi. Tí o ṣe kékeré o, kò ṣe pé wọ́n bá mi wí o. Ó ti yé mi. Bọ́ ṣé mo wọ̀n tí wọ́n bá wà níbì kan wọ́n wá rí style tó ń lò bẹ́ẹ̀. Wọ́n náà fi ṣe kí ni. Bóyá orúkọ yẹn dẹ̀ tún ni corporate. Orí ṣẹ́rí orúkọ yẹn gbogbo náà ó má ta tó náà máa sọ pé orúkọ ọmọ. Nìjánu ọmọ. Ọmọ nìjánu ọmọ. Ó máa help ọmọ lóòótọ́. So corporate picture really change your life. Change everything. But ìgbà tẹ́ dọ́dọ̀ corporate àwọn olórin kan náà wà lẹ́ máa bá ń bẹ̀ náà. Abẹ́yẹn ni the first Fuji musician. Yeah. Èmi mọ̀ wọ́n. Ẹ mọ̀ pé corporate ń gbà yẹn. Ẹni tí mo mọ̀ tó jẹ́ olórin tó ti promote ni Alhaji Adéwálé Àyùbá. Yeah, because mo ti mọ̀ Alhaji náà chief. Chief èèyàn mi gidi ni wọ́n. Ọlọ́run bá ń gbọ́. Corporate ni Àyùbá nìkan. Ààrẹ Ṣínà Àkànní Arówóre yín bàbá àgbàlagbà. Àwọn ni àwọn wà ní olórin tá a máa ti ń gbọ́. Òbésèré gan ò tí ì ṣe rẹ́kọ̀dù. Tá a ti ń rí Ṣínà Àkànní. Tèmi ti ń gbọ́ ààrẹ. Because mo láwọn ẹ̀gbọ́n kan nínú ilé wa tẹ́ pé àwọn láìkí Fújì gan. Òun dẹ̀ lọ́wọ́ máa gbọ́ every time. Ṣé nígbà yẹn tí rẹ́kọ̀dù olórin bá fẹ́ jáde? Ó níbi tá a máa lọ dúró sí níbi tí àwọn sound studio. Bẹ́ẹ̀ni, tẹ́ máa gbọ́. Tá a máa kọ́kọ́ dúró gbọ́. Kẹ́ tó rà. Kọ́tó. Èrò máa pọ̀. A máa pọ̀ bí wèrè. Wọ́n máa ti lẹ white poster wash out. A máa dúró. Lọ́tọ́ bá máa jáde. Níbo lẹ ti gbọ́ yóbóró yóbó ń sìn? Bàbá àgbàlagbà. Yo man. Sandoka won't play man. Yo ni. Ṣé wọ́n pé gbogbo olórin a máa dúpẹ́ fọ́lọ́run bá. Ṣé tẹ̀lé Fújì gbogbo náà ẹ má ìka parọ́ tọ́ra wọn jẹ. A ní láti change lifestyle wa. How? Ada fún bàbá mi. Ṣé rí lóòótọ́ wọn ní orin ló ń ṣíwájú ọ̀tẹ̀. Bẹ́ẹ̀ni. But a ti ń dàgbà. Gbogbo wa ni matured minds. Ṣé lọ́dọ̀ tí mo sọ lẹ́ẹ̀kọ́ bóyá mo ní type àwọn kan lè take it personal. But you are saying the reality. But me I'm saying the fact that wọ́n ti wà nídìí iṣẹ́ yìí káwọn tó ní àwọn fẹ́ bẹ̀rẹ̀. Wọ́n lè jù mí lọ lọ́jọ́ orí o. I understand. Mi ìmọ̀jú orí wọn o. Ọlọ́run fún wa ní àlàáfíà. So one time yẹn gangan ló. One time yẹn ló push mi síta. Kí ló má jẹ́ làwà? Mo rí pàjẹ́ làwà. Àjẹ́là ni èyí tó tẹ̀lé one time. Okay. Because ìgbà tí mo ṣe one time tán. Ṣé there is one woman kan tó ó dàbí bíi distributor. Màmá yẹn wà ní post office ní Èbúté Mẹ́ta wà ní ọ̀nà Yaba road. So màmá yẹn ni wọ́n máa ń distribute fún gbogbo àwọn tó ń ta record. So wọ́n á lọ kí wọ́n níjọ́ yẹn. Màmá yẹn jẹ́ ní ìgbà tó ó dárúkọ mi fún wọn pé Rẹ̀mí Àlùkò ni wọ́n ní báwo ni ajé rèé o ajé ni ẹ o kọ ọmọ ni o ìyá yẹn ló sọ ajé yìí rèé o èmi kọ́ pé ajé wow ajé ok mi dẹ̀ mú sọ́kàn bí mi bá ti bẹ̀rẹ̀ tí gbọ̀ nǹkan because ẹ máa bẹ̀rẹ̀ sí màmá sáré wò nǹkan tí mo lè fi lò fún un wow so mo yọ pé ajé là bó ṣe jáde nìyẹn àjẹlà ewu wà ní bàbá Ẹ̀kọ́sọ́lá àjẹlà bàbá Bọ́sẹ̀ ńkọ́
bàbá Bọ́sẹ̀ ọmọ tí mo bí nìyẹn ni. ok torí ẹ máa sọ. ṣẹlẹ̀ ọmọ yẹn ẹni tó fi jẹ́ star. ìjọ tí rẹ́kọ̀dì mi yẹn máa jáde gangan one time tá à ń sọ yìí ìjọ yẹn náà ni mo bí Bọ́sẹ̀. bàbá Bọ́sẹ̀. Bọ́sẹ̀ ní ìsílẹ̀ èyí tí mò ń dálẹ̀ kò ń ṣe yánpọ̀ yánrin torí kó lè dùn ún ká lè wà. now lẹ́yìn ìyẹn kọ ìwé lẹ tún ṣe. mo tún ṣe another album fún corporate náà. again. iléeṣẹ́ corporate mo ìpẹ́ sí jù. lẹ́pẹ́ sí jù. Aláǹgèrè. mo ní Àyìndé nínú orúkọ mi. ok Àyìndé ni oríkì tí dáàdì mi máa ń pè. bọ́tẹ̀ ẹ̀ ń lò. nǹkan tó yẹ kí tí wọ́n kọrin nígbà mi máa ń dárúkọ ẹ̀. ok bọ́tẹ̀ yín ò fi sínú. nǹkan tó ṣẹlẹ̀ pé Àyìndé tèmi Àyìndé kàn ni ẹ mọ̀ pé Àyìndé irin la máa ń rin Àyìndé ẹ̀fọ̀n Àyìndé kàn lè mi. ok Àyìndé kàn. ìkàn lè mi. ok ilẹ̀ ṣe láòdọ̀ ẹ̀. mi ì ṣe rin. mo tún rí tán fún yín ládébì kan pọ̀ ba rẹ̀ ní àlòkù. mo pé ní àwọn ti yíbò girlfriend tí mo kọ́kọ́ ní girlfriend tí mo kọ́kọ́ fẹ́ ọmọ yíbò. bàbá ẹ̀ ló máa ń sọ fún mi pé ẹni tó bá máa fẹ́ ọmọ wọn ó gbọ́dọ̀ jẹ́ ọba. bàbá mi bá fẹ́ pé ọba lèmi náà. so wọ́n máa ń pè mí ní because my real name is Adérẹ̀mí. Adérẹ̀mí. Aloko, that's my surname. Sọba níyàn rẹ. So mi mọ̀ bóyá mi mọ̀ bóyá ń jọba nílò. But ẹ ṣáà sọ fún girlfriend yín. Ọlá pé dáàdi mi máa ń pè mí Ládérẹ̀mí. So ìyẹn lèmi fi sórí. ẹni tá bá tẹ̀ ti wà ní orúkọ ẹ̀ bó bá jẹ́ prince lé ní ọmọ àjọba. So mi wàá mọ̀ bóyá ti bóyá ìjọba. Bọ̀gẹ́ ẹ̀ ṣá ló jẹ́ kí ọba yẹn wá. So ìyẹn lèmi máa fi tọ́ máa fi pè mí ní bàbá yẹn ló wá sọ pé so ìyá Igwe mo ní yes I'm Igwe. Lọ́wọ́ kan. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń jẹ́ bẹ́ẹ̀ ni. Torí obìnrin lẹ ṣe ń jẹ́ Igwe. Ọba ni mí nínú yàrá mi. Ọba tiẹ̀ ní iná. Ọba ni mí nínú lórí iṣẹ́ mi. Yes. Ọba tún ni mí nínú ilé tí mo ti lọ ra tí mo ti fowó ra jẹ tí mo fẹ́ jẹ fún àgbẹ̀bọ̀ tí mo yọ owó yẹn bẹ́ẹ̀ mo ṣe jẹ ọba níbẹ̀. ṣé ní gbogbo wa àwọn Yorùbá ti sọ̀rọ̀ kọ́ ní ìgbà ní gbogbo wọlé sùn ká kọrí sí ibì kan náà. ṣé nígbà tí ọ̀rọ̀ ẹgbẹ́ yẹn ṣẹlẹ̀ ó fẹ́ affect. pé mátàgbà mọ́lẹ̀ olúfimọ́. ṣé láwọn tó bẹ́ẹ̀ mi náà ṣiṣẹ́ tó jẹ́ bí management wọ́n ní kí ló ń ṣe mí èèyàn báyìí láìkí mi wọ́n ní Alhaji Ajibola Pasuma. ok Pasuma ó yẹ kẹ́ lọ sọ́gà ńlá. kí lọ sọ́dọ̀ ọ̀gá ńlá and Alhaji Òṣùpá Saheed ọ̀ṣẹ́ mi àti wọn jọ ní misunderstanding lóòótọ́ mo gbọ́ pé wọn àtàlàjì Alhaji Àlàbí Pasuma jọ ń bóra wọn wọ́n máa yanjú ẹ̀ because mi ní parọ́ fún yín nǹkan kan àti mi máa ń ṣe so tí má ti ṣe nǹkan yẹn nǹkan yẹn máa ń fún mi ní another thought about life tí gbogbo yẹn máa ń ronú lọ sí ibẹ̀ yẹn mi ní lọ́bẹ̀ ọ̀tọ̀ níbi tí má ti lọ mú tèmi tí má dẹ̀ máa try láti mú jáde níbẹ̀ wọ́n máa ń fún mi ní correct answer so ìgbà tí gbogbo à ń ṣe gbogbo yẹn tó ní kíníkan lóòótọ́ mo fẹ́ lọ síbi tó ti like mi lóòótọ́ sọ́dọ̀ ọ̀gá ńlá but ọ̀hún hate mi náà ní ọ̀dọ̀ Òṣùpá ó síbi tó ti hate mi so why am I not giving myself a stress èmi kọ́ wò pé wẹ́ẹ́ náà ẹ jẹ́ ká máa ṣe because mi ti rí ṣẹ́níjọ́ kan wà tí mo ti jókòó nǹkan tí mo ní máa ń ṣe yẹn mo ti ṣe wọ́n á dá jókòó wọ́n dà pé kí wọ́n máa rí picture kí wọ́n máa rí picture about future mo rí damages yeah damages ni mo rí nínú Fuji nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ lóòótọ́ ló tó damage wà yeah àwọn tábà kọ́ fẹ́ sọ̀rọ̀ ni lọ́nà wo ló fẹ́ ó ti damage àwọn kan nínú àwa tá à ń tẹ̀lé Alhaji Àlàbí Pasuma àtàwọn àkọ́ tá à ń tẹ̀lé Alhaji Òṣùpá Saheed ó ti damage wálé ni ní àwa tá tẹ̀lé wọn àwa kan tá tẹ̀lé wọn mọ mímì náà mọ because bàtà kan náà ni gbogbo àjọ ṣe kéde lẹ́jọ́ ń wọ̀ olórin ni gbogbo wa so affect àwọn kan wọ́n máa affect èyí ti rí because ìgbà tèmi ti ṣe kíní tí mò ń sọ ẹni lè sọ ní bíbí nǹkan yẹn ló sọ fún mi pé ìṣẹlẹsẹ ni o damages ni o fún ṣe Fuji lẹ́ni bàbá mi ó yìn damage wa náà dọ́là àkọ́ tí kọ̀ bí ara sí dáadáa sí ni ìlágbájá ẹni àwọn ará ní ìdẹ̀mọ̀ àti gbogbo wa ni fádà gbogbo ala ti ń bímọ tó mọ wa náà tí wọ́n máa lọ́lé ọkọ kí ni legacy tá à ń lé lẹ̀
but àwọn kan bìlì pé tí gbogbo yẹn náà ò bá sí fújì ò lè dùn. lóòótọ́ lọ́dọ̀ tí wọ́n nìyẹn ṣé gbà tẹ́mi ò bá wọn ṣe fújì ò dùn. nígbà tálùkù ò bá wọn dá sí ṣé kò dùn. kíní kan máa ń wọlé àwa gbogbo àwọn olórin ni o tá bá ti di microphone bẹ́ẹ̀ni ṣé wọn pa máa ń jábọ̀ irun ẹnà àwọn microphone yẹn ni ó ya wòlé jù wálẹ̀ ó máa jẹ́ gbogbo a lose guard because tí wọn bá ti wà tó bá ti mú oúnjẹ jẹ jù ó máa kó báyìí tó bá ti mú ọ̀rọ̀ sọ jù ó máa kó báyìí tó bá ti mú ọjọ́ jù á kó báyìí gbogbo nǹkan too much of everything so calm down àtàwọn ọ̀gá wa o àtàwọn tá à ń bọ̀ lẹ́yìn o àtàwọn tó tún bọ̀ ẹ jẹ́ ká calm down. This is a very wonderful interview with Ralemi Aluko Igwe Baba Bose. Now mo tún fẹ́ padà sórí ọ̀rọ̀ kan mi mọ̀ bóyá máa fẹ́ share experience yẹn pẹ̀lú wa ṣé bá ṣe bí ní mo rí pé ìpèníjà ojú díẹ̀díẹ̀ wà. ṣe rí ìpèníjà yẹn à ń pè ní glaucoma àìsàn ni ẹ̀rẹ́ ní gbogbo àtàwọn àánú ayé ìlà láìsàn tó ń dààmú wa a ní nǹkan kan tá a bá wá nínú àwọn òbí wa òun lolóyìnbó fi ń pè ní blood group bẹ́ẹ̀ ló máa ń pè kí wọ́n lọ ṣe àyẹ̀wò kíní kan tèmi according kan tí mo gbọ́ ni pé nǹkan tó wà ní ẹbí ni but a dúpẹ́ fọlọ́run bá ní pé Ọlọ́run jẹ́ kó ṣe kí ni jẹ́ kó damage mi because ìgbà tó ṣẹlẹ̀ sí mi bàbá mi mo ti rò pé kò sí nǹkan mọ́ tẹ́mọ̀ yẹn try láti sọ fún anybody wa no matter anything tó lè máa ṣe ẹ́ nínú ayé don't ever you ma relax. Don't relax. má yẹ kíkiní yẹn kó weigh ẹ down. kó weigh ẹ down. Okay now ìgbà kan ṣá record kan wà tẹ́ ṣe tẹ́ pé Blackberry kí ló fa Blackberry. The Blackberry of a thing that one is about we artists we always have the luck by giving us something. ẹ̀yin náà sìn ẹ lè wò ṣoṣo ní sìkẹ́ mú microphone yàtọ̀ kámẹ́rà tẹ̀ lò kí n fún ẹ kó fún mi. bí kẹ́ máa lò. tí fẹ́ bá wà ń bẹ̀. àmì èlò fún yàn máìkì mi ẹ mọ̀ pọ́n. ẹ̀yin jágọ̀ ọmọ ṣòdì ní. tọ́lá pé tó bá wà lẹ̀ tó pọ̀ tí mo dẹ̀ sọ tẹ́lẹ̀ wo pé nǹkan tí mo ní ìdí. mo tiẹ̀ lè gbé mọ́tò yẹn lẹ̀ pé bàbá ẹ jẹ́ kó máa. kíkọ́ máa. yes irú yín ló yẹ kó fẹ́ mi ṣá bàbá lẹ́yìn jẹ́ sílùú àwa. gbogbo kan lè fún mi. ó ti yé mi. because tọrọ ni mí. ẹ̀sẹ̀ tàwọn tọrọ. so lọ́rọ̀ kan Blackberry yẹn nǹkan tí èèyàn ṣàánú wà fún mi. wọ́n fún yín. ó fún ọmọọṣẹ́ mi ní fóònù pé òun lówó tó ń lè nù nǹkan báyìí lóun lè filẹ̀ nàdá wọ́n ti fún alágo fún alẹ́ shirt fún abàtà oríṣiríṣi nǹkan chain so nǹkan tó mú yẹn wá nìyẹn. kí ló wá dé tẹ́ fi kọrin. because ẹni tó fún tó ní kọ́ tó fún mi nǹkan tó mú fún nǹkan wàhálà ni. ẹ̀ṣọ́ wá kẹ́yìn sí wàhálà ni. ó lọ tọ́jú wa. sọ́dọ̀ MTN ó lọ tọ́jú wa sọ́dọ̀ àwọn ẹ̀ṣáàmù ẹ mọ̀ pé kinní kan teacher ló máa ń bá ọmọ wí pastor a máa bá àwọn obìnrin a máa bá wọn wí. àtọkùnrin nínú ṣọ́ọ̀ṣì. kò rọ́kùnrin dì mí. pastor. ọ̀hún rí wa dì mí. ẹdún nǹkan kan ló ráwọ̀ ọkùnrin dì mú ló máa bá wa wí. ẹ bèrè nǹkan tó máa ń dára tó máa ń bá ọkùnrin wí. police station ló máa ń bá ọkùnrin wí. ṣé gbogbo ọkùnrin tó ń lọ ṣọ́ọ̀ṣì tó bá ti gbọ́rọ̀ dáadáa tó farabalẹ̀ police station akọ̀rẹ́ ti rí but pastor obìnrin ló ń bá sọ̀rọ̀. pastor máa correct obìnrin á mú òun ló máa mọ bó ṣe máa lè sọ fún pé ọkọ ẹ̀ this is the way you can bring the family down to. so Blackberry wá mú yín dé. òun ló máa wà lọ síbi tó ti lọ ṣe kí ni tó ti káwa náà dáadáa pé orí ẹ̀ tí ò pín yẹn o. bí lọ́jọ́ mi máa gbẹ̀bùn mọ́ ṣé yẹn wá ní kẹ́ má gba nǹkan mọ́ láti jẹun. ẹ̀yin ò ní ká má gbà. ẹ bọ́ tẹ́ ẹ kọjá yẹn ṣe béèyàn ló fún yín. ṣe rí ilé ayé la pè é it's part of the street experience but we thank God today. so èèyàn máa kọlù kan nínú ayé táwọn máa sọ́sìn it's part of the challenges. ara challenges kan nìyẹn. fún yín. fún mi tí mo lè sọ pé challenges la because like be more than 3 to 4 months mo fi rí lọ fi lock me up lọ fi tọ́jú mi. so ó ń ṣe lómi tẹ́ pé ó lọ sí. now Rẹ̀mí Àlùkò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo ti pàdé tó ń lo style. báwo lè ṣe máa ń feel tẹ́ bá rírú yẹn. inú mi máa ń dùn ní o ẹ má jẹ́ parọ́ fún mi o because number one kéèyàn tó lè lẹ́ni tó ń ṣe bíi tiẹ̀ láyé á jẹ́ pé nǹkan tó ń ṣe yẹn nǹkan tó dára
nǹkan tó dáa ni. tí ó bá dáa wọn ò fẹ́ kọ́pì ẹ̀ ta ló fẹ́ kọ́pì wèrè bọ̀ tó bá rí pé wèrè tó gbá yẹn ni àwọn kan fẹ́ kọ́pì wèrè yẹn. There is another thing sir, nígbà tí rẹ́kọ̀dù yìí máa jáde mo fẹ́ rántí flashback then one time yẹn rìn gan-an. ó ṣe gbogbo wọn lẹ́sẹ̀. 2002. Shanko Rasheed tẹ̀ wọ́n yẹn. Shanko. Ẹ̀ tá ń pè ní Shanko Rasheed tó ti di puff boy Rasheed. èmi ní ẹni tí mo lọ mú wá láti Ìbàdàn. sá. Ìyábọ̀ Sáńlé kọ́lọ̀ fún òun kẹ. èmi ni mo lọ mú Ìyábọ̀ wá láti ṣá. mi ì sọ̀rọ̀ ẹ̀yìn o. Shanko Rasheed. Àtàndá ti dé Shanko Rasheed o ẹ̀dá pẹ́ wà wọ̀ mẹ́ ọ. ọ̀dọ̀ mi nígbà tó máa kọ́kọ́ kúrò l'Íbàdàn ọ̀dọ̀ mi ló kọ́kọ́ dé sí l'Èbúté Mẹ́ta lájọ ń gbé. Shanko orí bẹ́ẹ̀dì kan náà orí ibùsùn kan náà lájọ ń gbé ní Èbúté Mẹ́ta lápapá road. Shanko náà ni mo tún lè sọ pé ó ti wà lọ́mọdé tó ti ń kọrin. Kónkó ló ń kọ́. Kónkó náà ti wà lọ́mọdé gbogbo wọn ti kéré tó ti ń kọrin. Kọ̀ǹténà. gbogbo wọn ti kéré tó ti ń kọrin. ṣé mo pé irú nǹkan tí mo sọ pé mi náà ti kéré tí mo ti ń kọrin. bọ́ mo lè má ẹ̀ tí blow báyẹn. But Shanko ti ń organize rẹ̀ láti kékeré pé òun ni olórin òun. gbà tó wá ń gbọ́dọ̀ yín yẹn ṣẹ́yìn tí ń kọrin gbà. èmi náà ti ń kọrin bọ̀ kò bá mi ṣiṣẹ́. ó máa jáde ó kọ́ lè wá ságbo. ó kọ̀ gba kí n gbé máìkì fún kóun náà ṣe kí ni kó fi rí change sápò. mo tún ṣàkíyèsí pé lágbo tí yín gbà yẹn ẹ máa ń lo obìnrin gan kán máa jó. ẹ̀yin náà tún like break dance ẹ máa ṣẹ̀ṣẹ̀ bíi pé bóyá remote ló ń control yín báyìí. ìkọta tí mo láti kékeré nìyẹn ṣẹ̀ṣẹ̀ rí jóná ọlọ́fin ẹ̀rọ mi lọ́rùn tí bá rí jó inú mi máa ń dùn ni. ó máa ń dùn. Ọlọ́run bá ń gbọ́ bàbá mi. ọ̀dà ìgbà lẹ ṣe rẹ́kọ̀dù lẹ ṣe kẹ́ẹ̀dì tó jẹ́ ìgbà lẹ ṣe rẹ́kọ̀dù kan last. mo ṣe rẹ́kọ̀dù kan ní last year. kí lẹ pè táìtù lẹ. Dey Play. Dey Play. Dey Play. Dey Play. mi ò ṣe ní lọ ságbo rẹ̀ ní àlùkò. mo ní dey wine. mi ò ṣe ní lọ ságbo bàbá ràbà. we see this man 70 years old now. you think say you wise. run o. mo rí bí English tún máa ń wà nù orin yín kí ló dé. bàbá mi ṣe rí ẹ bá lọ wọ àwọn ọmọ tó wà láyé ìsìn olórúkọ tó ń pa àwọn Gen Z. so èèyàn ní láti make talk pẹ̀lú wọn. ṣe nígbà tí mo ti wà corporate yìí ni mo ti ń change àwọn lifestyle mi. ní corporate picture. láti lè máa mú ṣe rí onífújì ni mi kò dandan pé kí n fi òyìnbó yẹn kó ṣe kí ni but ó kọ̀ ọ̀ra wá díẹ̀ sínú ẹ̀ because fújì ni mò ń kọ èyí sì láti lè máa fòyìnbó kọ fújì. àjọṣepọ̀ olówó aláìyàn àti Dagrin. Ọlọ́run fọwọ́n kẹ́rẹ́ Dagrin. àwọn pé gbà mí a ti pàdé ara wa but àmọ́ pé àjọ máa ṣorin pọ̀. mo ti lọ ṣe ṣóòbì kan tó ń wá bẹ̀ lákìrà wa tààrà àjọ bára wa sọ̀rọ̀ but àmọ́ pàjọ máa ṣorin pọ̀. ẹni tó wá jẹ́ kórìí yẹn papọ̀ but ìgbà tá a bá jọ ṣorin yẹn gan àjọ pàdé ní studio. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣe tèmi lọ́tọ̀ ni òun ni Kànga. Kànga ọmọ àdúgbò mi l'Èbúté Mẹ́ta ni tó ń lọ gbé bẹ́ẹ̀. mo lọ sọ pé àbá àwọn tí ẹ lórí kan tó ń fẹ́ drop kò sọ pé Kànga wà kò sọ pé Dagrin wà bẹ́ẹ̀ fún mi o. òun kọ́ lémi àtòun nìkan. àjọ máa ṣe so mo dẹ̀ máa ní pé tó bá ti ráyè. bí ọjọ́ ìjọba gbé mi lọ sí studio ẹ bá rí very very funny nígbà tá a dé studio tá a fẹ́ lọ níbi ọ̀nà àkọ́kà Kànga bá ní ká dúró òun wọlé wọ́n ti gate ó dìde ní kàrẹ́ ìwọ́nú ibì kan tó fi ráyè wọnú ibẹ̀ yẹn. a ní láti filẹ̀ síbẹ̀ mo bínú lọ lé because kó tó padà dé táyì tí ṣe kí ni ó ti ń lọ òru dẹ ní sòkìtẹ́ ìtura ṣe lọ bá ṣe kí ni ẹ̀ tó ṣe àṣedàgbìn later àṣeyé pé nǹkan máa gbọ́ tó kọ̀ máa drop nǹkan pé Dagrin Kànga rẹ̀ mí àlùkò máa fa ara ẹ̀ wíwá ìwọlé kò who do this bit na lé lò sáré kìíní kan tó mo kọ̀ pé wow. iṣẹ́ rẹ̀. Now the mindset and time yẹn kọ́. You see the mindset of a thing that I'm talking about and time. ṣé ní nǹkan tá à ń rò lọ́kàn òun ni wàhálà wa. ṣé nǹkan bá ìjọ jókòó yín sí mò ń sọ̀rọ̀ látàrọ̀ ẹ̀yin náà ń sọ̀rọ̀ látàrọ̀. There is another thing tẹ́ ẹ̀ ń rò náà ọkùnrin. Of course. There is another thing tẹ́mi náà ń rò náà ọkùnrin. tí mo ò ní sọ fún yín. ṣé wàá rí time ẹ̀dá òun àsìkò ló fi ń sáré ọ̀la.
tẹ́ẹ̀dá bá mọ àsìkò rẹ̀ ní òní sáré ọ̀la. So wọn nǹkan tí mo sọ pa mí because mindset wa mo lè ti ronú pé mo fẹ́ ṣe nǹkan dáadáa tí mo ti sọ fún yín tí má tún ronú ìdàkejì pé mi ì ní ṣe nǹkan dáadáa mi ì ní sọ fún yín. That's true. So that is what you mean by the word mindset. Aláǹkéré. Oléléré kan tó bá ń bá mi jà tẹ́lẹ̀ àti dọ̀rẹ́ ni. Okay, Fuji nìyẹn kọ́. Fuji ló kọ́ à, ọ̀rẹ́ mi nísìnyí, ọ̀rẹ́ náà ni wá láti ilẹ̀ náà o. Bọ́tẹ́jà. Òun máa ń bá mi jà. Ta ni? Tọ́pẹ́ Nọ́tíkà. Bọ́tẹ́ ti dọ̀rẹ́. A máa jọ ṣọ̀rẹ́ kú ní street. Ó jù mí lọ. Mo jù ẹ́ lọ. Mo ṣe kíní kan. Ìyẹn nìkan tá à ń sọ. Okay, tó far. Tó far. Well, you are now best of friends. We are good friends. Ẹni tó jọ̀rẹ́ mi jù nínú ní Fuji. Tí mo ní parọ́ fún pé tight friend mi gbọ̀ngbọ̀n nínú ní Fuji ní Mori Thunder. Alabi? Yeah, we grew up together. Mori Thunder. Yeah, that's my best friend. Till date. Till tomorrow. Yeah. But ẹni tí mo máa ń rí dáadáa, tí máa ń rí pé character ẹ̀ ó yàtọ̀ nínú àwọn oní Fuji. Again, òun tún ni Alao Malaika. Madiba. Yeah. Ó yàtọ̀. Because it will tell you the fact. Malaika. Yeah. Òṣùpá náà. Ṣẹlá Alhaji Akorede Òṣùpá. Wọ́n lè sọ pé burú o. Wọ́n burú o. Èèyàn bíi tèmi ni wọ́n because èmi máa jẹ́ kó mọ̀ tí máa ń mì ní ẹ. Mi mọ̀ èmi máa jẹ́ kó mọ̀ lójú ẹ pé wá ọ̀gá dé. Èmi àti ẹjọ́ ní problem o. Yeah. Pàṣọ náà ní ìwà tó dáa. Because Pàṣọ kó yàn mọ́ra gan. Ó tútù. Okay. Ó tútù. Okay. Ìsìn lọ tútù. Èjì rí dà pé èjì ló jẹ́ kálayé wọn tútù. Ọmọ Mushin ni wọ́n náà. He came off from all the way from Mushin. Tó tún jẹ́ golden son of Mushin. Wọ́n gbọ́dọ̀ máa gọ́. Ní àkótán ẹ̀sà Rẹ̀mí Àlùkò láti ìgbà tí Síkírù Àyìndé Barrister ti jáde. Ṣó ní Fuji tuntun míì wà tó tún jáde ṣá? Tuntun tá a gbọ́ rí kí Barrister tó jáde láyé kí ló fà á? Nǹkan tó fà á bàbá ní ìwọ̀nba ọpọlọ tèmi ní kékeré ṣe rí Fuji gbọ̀ngbọ̀n fúnra wa àwa ta jẹ́ àwọn tó jẹ́ leader wa tó lè bá wa jẹ́ kí àyè Fuji kó lè jókòó dáadáa everybody ṣì ń sáré ara ẹ̀ gbogbo àṣì ń ríra wa bíi upcoming artist gbogbo wa pátá ta wà ń di Fuji we seen ourselves as like upcoming artists that's the reason why tí ò tí so ní Fuji kankan. Bàbá mi tí Michael Jackson tó fi fayé lẹ̀ ó ń ṣe promo lórí ara ẹ̀. Tí Michael Jackson fi fayé lẹ̀. Ó náwó lé rẹ̀ lórí nù. So tí má ti mọ̀ pé mo ò fẹ́ kọrin yìí mọ́ ni máa wá ọ̀nà míì tí mo tún lè máa ná owó yẹn lé ní orí. Àsìkò tí mo ṣe ń kọrin bàbá mi ṣó easy ni ẹ̀mẹ́ka tọ́ra wá jẹ́. So ká gbà pé olórin mi ò tí lè dìde ń sìn. Ó máa dìde. Bọ̀ kò ń ṣe ń sìn. Ó máa dìde ó lè ṣẹlẹ̀ Ọlọ́run bá lọ́ba tó tóbi jù ẹ̀mẹ́ka sọ pé kò ń ṣe ń sìn. Because Ọlọ́run gbọ́n ju ẹ̀dá lọ gbogbo wa kò sọ̀rọ̀ nìkan. Aláǹkéré. A ṣe wá pẹ̀lú Rẹ̀mí Àlùkò Igwe bàbá Bọ́sẹ̀ ìmọ̀ràn olè á ní fún gbogbo àwọn ní Fuji generally. Ìmọ̀ràn mi ìmọ̀ràn ńlá ni fún gbogbo wa ó kọ́kọ́ bá ẹ̀mí gan náà wì kí gbogbo wa calm down ká ní sùúrù ká lé legacy gidi lẹ̀ ká má jẹ́ kí Fuji yìí parun ìjà kọ́ ló máa jẹ́ kó ìgbà tá a jà wọ́n ń gbọ́ wa ẹ mẹ́ka rò pé because we are trying to create a controversial no sometimes àwọn kan wà wọ́n wò wá like a fool ẹ mọ̀ pé gbogbo akọ́lá máa sùn a máa kọrí síbi kan náà so ẹ jẹ́ ká tún change face ẹ̀ tá bá unite ìgbà tá unite gbogbo àjọ ṣe collabo tájọ́ ṣe pọ̀ ó ń dùn náà náà wọ́n mọ̀ wá collabo help èèyàn tó pọ̀ collabo wà náà tó jẹ́ yẹ́ òun ló jẹ́ kó mọ some artists dèní tó jẹ́ kó di oní Fuji kẹsẹ̀ wọn múlẹ̀ dèní. Ẹ̀yin náà dẹ̀ ṣe collabo yẹn gan-an. Ó pọ̀. So àwọn èèyàn a ṣì nídìí ẹ̀ mọ̀ ká fọwọ́sowọ́pọ̀ kó lè ṣe kí ni kó lè dáa. Ẹ̀ náà tá bá fọwọ́ wẹwọ́ ló máa ń jẹ́ kọ́wọ́ mú ká fi discrimination lẹ̀. Bàbá mi kan tó bá ṣàkọlọ́ jẹ́ kọ́ ọmọ tí wọ́n ní. Èmi tẹ̀ tí mo jókòó yìí èmi àti tí àtijọ́ ṣe duet.
rí tó wá ń ta. ẹ get me ṣáwọn èèyàn mọ̀ dáadáa. ẹ bàbá mi wọ́n máa mọ̀ dáadáa because wọ́n ti ń mọ̀ náà gbà yẹn. ẹ̀bọ̀ kí ló jẹ́ kó blow. ó blow kò tí ì blow ẹ má ká tọ́ra wa jẹ a kò mọ̀ pé level yẹn kọ́ ló máa fi blow ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. level yẹn kọ́. tí ọ̀nà fẹ́ dẹ́lẹ̀ kébo olórin ni. báwo ni nǹkan tá à ń sọ yìí ti fi parẹ́. we don't need it. ẹ jẹ́ ká kúrò ní gbogbo nǹkan báyẹn gbogbo wa ní kọ́kọ́ náà. ókè aláǹbára wa jà amọ́lé ara wa náà. tó bá mí ènìyàn tó fẹ́ bàjà lóòótọ́ wàá lọ dúró dé ni. ìyẹn lè di tọlọ́pàá bọ́sẹ̀ mọ̀ pọ̀fẹ́ lóhùn. bàbá mi ìjà ni àwọn aláǹbára wa jà ìjà lápè. kákú fèsì ẹ̀. straight. dáa mo ti gbọ́. báwo lọ ṣe ẹjọ́ tó bá fẹ́ get orí kí ni social media platform tí àwọn fan lè sí. tó bá lọ sí orí audiomark àwọn tí wàá ti mọ̀ ń bẹ̀ wọ́n ti bá ń bẹ̀ Rẹ̀mí Àlùkò Igwe Rẹ̀mí Àlùkò òun náà ló wà bẹ́ẹ̀ ọlọ́run máa ń gbọ́ gbogbo social media mi Igwe Rẹ̀mí Àlùkò náà. Aláǹgèrè. ọlọ́run máa ń wò tí máa ń rẹ́rìn má kò máa rẹ́rìn because ẹni máa ń pè mí gan inú mi máa ń dùn everyday pé ojoojúmọ́ ni inú ọlọ́run dùn. ìbàdàn fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni Mr. Aláǹgèrè àgèrè orúkọ yín nìyẹn lọ́dọ̀ mi because tó bá ti kọ́ fẹ́ kọ́ bẹ̀ tó bá ní Aláǹgèrè náà àǹgèrè wọ́n pé ṣé torípa láyé yẹn ga ni àbí ló ṣe pé ń pè wọ́n láǹgèrè ìjọ tí n bá rí yín màá kọ́kọ́ watch yín. mo dẹ̀ ga díẹ̀ ẹ̀ dẹ̀ ga so thank you sir. welcome. ẹ ṣé gan. thanks so much. thank you very much I appreciate ẹ it. ṣe wá ẹ̀pù fújì wa bàbá mi ọlọ́run ní bá wa fọwọ́ yín sẹ́yìn. àmín Jésù. ìjọ tó ọlọ́run ẹ̀ tí wọ́n máa continue. of course láti máa help wa sí. ọlọ́run a máa ṣe. because èyí tẹ̀ ń ṣe fún wa yìí ó ti jẹ́ kí n rí gbogbo àwọn àgbàlagbà tí n ti rí tipẹ́. ó yẹ kí n ṣe rí wọn pé wọ́n wà ń bẹ̀. wọ́n yìí wà ẹlòmíì ẹnu òun ní kọ́lọ́run nǹkan tó pọ̀ wà ń bẹ̀. kọ́lọ́ máa kọjá ìmọ̀ṣe sí wa bàbá mi o àmín kọ́lọ́ máa kọjá gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ sí mi fi yọ wọ́n o ẹ̀wà tá àti táyì wà bẹ̀ náà ẹ jẹ́ ká rọra because èyí la rí. kò sẹ́ni tó mọ̀ la. thank you very much Rẹ̀mí Àlùkò Igwe bàbá bọ́sẹ̀. ẹ jẹ́ jọ máa wo àǹgẹ̀rẹ̀.